kò bẹ́rìn dí lára láàárọ̀ yìí ẹ̀rín kọ́ ló bá dé tí a bá ń wòran tá a bá sọ̀rọ̀ tá a kàn dákẹ́ a fẹ́ kó bàjẹ́ ni o ayé Nàìjíríà ti bàjẹ́ gan o ó wá jọkùnrin ni ó ṣobìnrin ni ó ṣọmọdé ni ó ṣàgbàlagbà ni tó lọ́wọ́ sí bí gbogbo ìṣe bàjẹ́ délé nìyí ayé tí wọn náà ò bàjẹ́ tọmọtọmọ ni gbogbo ẹni tó contribute sí ìlú yìí táyé ìlú fi bàjẹ́ débi tó bàjẹ́ dé ayé wọn ó bàjẹ́ tọmọtọmọ ni Nàìjíríà ti bàjẹ́ gan o ó ti bàjẹ́ gan mi tiẹ̀ mọ̀ pé aspect báyìí ló kù tó sì ń bẹ́tà kí wàá ní wàhálà tára títí tá à ń ṣe we are not citizens of this country à ń sọmọ ìlú yìí foreigners ni wa